àwọn èèyàn wa wọ́n fẹ́ láàkì ìmọ̀. Bíbélì kan sọ fún wa ó ní àwọn ènìyàn mi ṣègbé torí wọn kò ní ìmọ̀. Àwọn wáàsí tàbí ká pè ní wàásù tí a máa ń gbọ́ nínú rédíò yẹn ẹ jẹ́ ká já yín tán lénìí. Ẹlòmíì ti rìkọ́ọ̀dù ẹ̀ tó mú lọ rédíò tó ń play fún wọn ó ti lé lọ́dún méjì. Kì í ṣe gbogbo àwọn tó ń pe olúwa 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 ló máa bá Jésù dìde o. Kì í ṣe gbogbo àwọn tó jẹ́ pé àwọn òjíṣẹ́ Ọlọ́run yìí kì í ṣe gbogbo wọn ló máa tò sẹ́yìn olúwa wa Jésù Kristi. Pásítọ̀ tó jẹ́ pé ó ń ṣètò travel and tours owó tó ń pa lórí pé ẹ wá sí sọjí tó bá ti dé sọjí gbogbo àkọ́bí kó jáde wọ́n máa ròró gbogbo àkọ́bí wọ́n máa ra pure water gbogbo àbígbẹ́ yìí wọ́n máa ṣe kíní kan ó ṣe gbá gbogbo ẹjọ́ ó dá ilé iṣẹ́ travel and tours sílẹ̀ tó ń lọ lu òyìnbó tó ń bọ̀ pásítọ̀ wa ń fowó mugun tọ̀dọ̀ yín ó fi ń jẹ àròsọ inú yín tẹ̀ ń dùn. Ẹ̀yin lẹ̀sẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn ń bá wípé àwọn ènìyàn mi ṣègbé torí wọn kò ní ìmọ̀. Ẹ má jẹ́ ká tọ̀ ìjẹ mọ́ Bíbélì ló sọ bẹ́ẹ̀ nígbà tí Bíbélì wa ti wá sọ pé ẹ̀yin èèyàn wa o ẹ má ṣe jẹ́ ká tọ̀ ìjẹ mọ́ o kí ló dé tẹ́yìn wá ń tún ara yín jẹ. Alábìàmọ́ tó kọ́ wá fún yín pé òun fẹ́ lọ gbàdúrà fọmọ òun ní Jerúsálẹ́mù. Ìjẹ́jẹ́ ẹbí alábìàmọ́ ilé pé ṣó ti nílẹ̀ ṣó ti kọ́ lélẹ̀ tó bá jẹ́ pé ó ti nílẹ̀ ni ṣó ti ṣe foundation. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ yìí ẹni bí tí ń pọ̀ mọ́ lọ́wẹ̀ òun ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ yìí adánìkanjẹ ni wọ́n àwọn nìkan ló fẹ́ máa dán. Ṣé nísìnyí orílẹ̀-èdè Nàìjíríà kò ṣe é gbàdúrà mọ́ kádùrà kò gbà. Jerusalem lẹ́tún kòyàn lọ. Bíbélì sọ pé àwọn ènìyàn mi ṣègbé torí wọn kò ní ìmọ̀. Tábàdí ká tú ẹsẹ̀ ọ̀rọ̀ kan ṣo yẹn bóyá lọ́wọ́ pásítọ̀ máa lè jẹun mọ́. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ìgbẹ́gọ̀gọ̀ náà ni ẹ já sí abẹ́yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá Television lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà a sì bẹ̀ yín pé kí ẹ má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ẹ bá wa kọ́mẹ̀ntì ẹ bá wa like ẹ ti bá a ṣí ẹ fọ́nrán wa yìí ojú tẹ kú fún yín wà kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin ẹ̀yẹ wa nílé lóko káàkiri ohun tí mo gbọ́ ní òwúrọ̀ òní nínú rédíò òun ló jẹ́ kí n wá láti wá sọ̀rọ̀ sí torí pé èmi ò lè ṣe tí n bá gbọ́ tàbí tí n bá rí kí n má sọ o. Kí ni mo rí ni pé láàárọ̀ yìí pásítọ̀ kan ń ṣe ìwàásù lórí rédíò. Àwọn èèyàn wa wọ́n fẹ́ láàkì ìmọ̀. Bíbélì kan sọ fún wa ó ní àwọn ènìyàn mi ṣègbé torí wọn kò ní ìmọ̀. Àwọn wáàsí tàbí ká pè ní wàásù tí a máa ń gbọ́ nínú rédíò yẹn ẹ jẹ́ ká já yín tán lénìí. Ẹlòmíì ti rìkọ́ọ̀dù ẹ̀ tó mú lọ rédíò tó ń play fún wọn ó ti lé lọ́dún méjì. Ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá yìí ẹ yára yín lọ́pọlọ ẹ má jẹ́ kí wọ́n gbé yín gógó mọ́ wọ́n ń fowó mugun yín wọ́n fi ń jẹ àròsọ ni Ọlọ́run ò ní jẹ́ ká gọ̀kú o. Téèpù kọ̀ṣọ́ náà ni wọ́n ń play wọ́n wá máa sọ fún inú téèpù ẹ̀ yìí pé obìnrin kan níbẹ̀ yẹn ó ń wá ọmọ obìnrin kan ó ń gbọ́ mi báyìí
Olúwa sọ fún mi pé ìyà ọkọ ń jẹ. Ṣé gbogbo àwa tá a wà láyé yìí, ṣé gbogbo wa láti bímọ? Ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ní ìyà ọmọ ń jẹ? Ṣé ọ̀pọ̀lọpọ̀ obìnrin kọ́ ló ní ìdí ọkọ tí kò tí ì rí ọkọ? Bó ṣe ṣẹlẹ̀ lọ́dọ̀ obìnrin bẹ́ẹ̀ náà ló ṣe ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ ọkùnrin. Òun lẹ́yìn máa wá gbọ́ lẹ́ẹ̀ni jẹ́ ká sùnmọ̀ lé, ẹ máa wá mú fóònù tọ́nà sọ́bẹ̀. Fìlà tẹ́ ṣe rẹpẹtẹ yẹn àwọn fashion designer ṣe ń ṣe nísìnyí tó jẹ́ oní two colour, ẹ lè wọnú ẹ lè wọ̀ta ẹ̀ ìkọ̀kan náà ní but colour tọ̀tọ̀ tó máa dàbí etí ajé ní etí ajé báyìí ní ọwọ́ yẹbẹyẹbẹ tó máa fi rọ́bà sí báyìí. Ẹ wá mú fóònù yín ẹ̀ tì í bọ̀, ẹlòmíì máa pariwo àmì 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 látago 4 òru. Ẹ̀yin èèyàn yìí ẹ ò ṣe jára yín náà. Ẹ̀yin lẹ̀sẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn ń bá wípé àwọn ènìyàn mi ṣègbé torí wọn kò ní ìmọ̀. Ẹ má jẹ́ ká tọ́ ìjẹ mọ́, Bíbélì ló sọ bẹ́ẹ̀. Nígbà tí Bíbélì wá ti wá sọ pé ẹ̀yin èèyàn wa o, ẹ má ṣe jẹ́ ká tọ́ ìjẹ mọ́ o. Kí ló dé tẹ́yìn wá ń tún ara yín jẹ? Téèpù tó ti rìkọ́ọ̀dù lẹ̀. Àwọn tẹsítímọ́nì tó lọ pe àwọn èèyàn tó kọ́ wọn tó fún wọn lówó pé wá sọ nǹkan báyìí tọ́wọ́ yẹn ṣiṣẹ́ ọwọ́ wọn tó wá rìkọ́ọ̀dù tó wá pìlẹ̀ fún yín tẹ́yìn wá jẹ́ pé pásítọ̀ yẹn gùdù gan. Kì í ṣe gbogbo àwọn tó ń pe olúwa 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 lọ́wọ́ máa bá Jésù dìde o. Kì í ṣe gbogbo àwọn tó jẹ́ pé àwọn òjíṣẹ́ Ọlọ́run yìí, kì í ṣe gbogbo wọn ló máa tò sẹ́yìn olúwa wa Jésù Kristi. Rárá o, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ yìí ẹni bí tí ń pọ̀ mọ́ lọ́wẹ̀ òun ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ yìí adánìkanjẹ ni wọ́n. Àwọn nìkan ló fẹ́ máa dán kọ́ ọmọ tó kù kí wọ́n máa rùn pa. Pásítọ̀ yẹn máa ń ṣe ètò kéèyàn lè travel out. Ó wá ń sọ láàárọ̀ yìí mo mà rẹ́rìn o. Ẹ gbọ́ nǹkan táwọn tó ń pòwe ń pa ni. Mi ní pátọ́ kọ́wọn ẹlẹ́sìn kẹta wa kọ́ máa lọ bínú. Wọ́n á ní ẹni gọ̀ ló ń ṣe kinní kan. Ọlọ́run ò ní jẹ́ ká ẹ gọ̀. Pàápàá jùlọ ẹ̀yin ìyá wa yìí, Ọlọ́run ò ní jẹ́ ká ẹ gọ̀ kú o. Pásítọ̀ tó jẹ́ pé ó ń ṣètò travel and tours, owó tó ń pa lórí pé ẹ wá sí sọjí, tó bá ti dé sọjí gbogbo àkọ́bí kó jáde wọ́n máa ròró, gbogbo àkọ́bí wọ́n máa ra pure water, gbogbo àbígbẹ́ yìí wọ́n máa ṣe kíní kan. Ó ṣe gbá gbogbo ẹjọ́. Ó dá ilé iṣẹ́ travel and tours sílẹ̀ tó ń lọ lu òyìnbó tó ń bọ̀. Pásítọ̀ wa ń fowó mugun tọ̀dọ̀ yín, ó fi ń jẹ àròsọ inú yín tẹ̀ ń dùn. Pásítọ̀ wa ní Olúwa sọ pé kò ń kọ́ wọn alábìàmọ lọ sí ìlú Jerúsálẹ́mù. Káwọn alábìàmọ wa máa forúkọ lẹ̀. Iye owó wọn iye báyìí ni kíní kan. Ọ̀rọ̀ tí mo fẹ́ bèèrè lọ́wọ́ pásítọ̀ yẹn nìyí. Pásítọ̀ òjíṣẹ́ Ọlọ́run lẹ́pẹ̀rẹ̀ yín. Alábìàmọ tó kọ́ wá fún yín pé òun fẹ́ lọ gbàdúrà fọmọ òun ní Jerúsálẹ́mù. Ìjẹ́jẹ́ ibi alábìàmọ ilé pé ṣó ti nílẹ̀, ṣó ti kọ́ lélẹ̀. Tó bá jẹ́ pé ó ti nílẹ̀ ni ṣó ti ṣe foundation. Tó bá jẹ́ pé ó ti wá kọ́lé tán ni ṣe bí léèrè pé àwọn nǹkan míì téèyàn lè fi gbé ìgbé ayé ìrọ̀rùn ṣó ti nínú ilé ẹ̀. Ṣé nísìnyí orílẹ̀-èdè Nàìjíríà kò ṣe é gbàdúrà mọ́ kádùrà kò gbà? Jerusalem lẹ́tún kòyàn lọ. Bíbélì sọ pé àwọn ènìyàn mi ṣègbé torí wọn kò ní ìmọ̀. Tábàdí ká tú ẹsẹ̀ ọ̀rọ̀ kan ṣo yẹn bóyá lọ́wọ́ pásítọ̀ máa lè jẹun mọ́. Ó ti túmọ̀ sí pé orílẹ̀-èdè Nàìjíríà wa ìlú ìsinyìí o kò ṣe ibi téèyàn ti lè gbàdúrà tádùrà yẹn lè gbà. Orílẹ̀-èdè Ísírẹ́lì tẹ́ ẹ sọ pé fẹ́ kọ́ wọn alábìàmọ lọ, ẹ fẹ́ fi ibi kọ́ wọn ibi tó kọ Jésù mọ́ rèé, odò Jọ́dánì rèé, kíní kan rèé, odi Járíkò tó yí kíní kan ká rèé. Lára pásítọ̀ tẹ̀fí lọ tourism lọ kọ síbẹ̀. Abẹ́ ẹ̀ mọ̀ pé excursion lẹ lọ,
ẹni lọ Jerusalem excursion lẹ lọ o ẹni lọ Mẹ́kà pàápàá lórí passport yẹn tourism ni wọ́n máa kọ síbẹ̀ ṣùgbọ́n mi ò lè wí kankan torí pé ìyẹn ò kì í ṣe ẹ̀sìn tọ̀dọ̀ mi ṣùgbọ́n ẹ̀sìn pé a fẹ́ lọ Jerusalem excursion la lọ o ìyẹn dúró bẹ́ẹ̀ ẹ̀yin pásítọ̀ wa ẹ jẹ́ ká ṣe òtítọ́ Jésù gbà mí ní orílẹ̀-èdè Ísírẹ́lì Jesus is our brother ló ń sọ wọ́n ní Jesus is our brother òun ni Jésù Kristi sọ yìí pé wòlíì kìíní nílùú ẹ̀ wá sọ yìí pé àwọn alábìàmọ tó fẹ́ lọ gbàdúrà fún ọmọ wọn kọ́ máa bọ̀ ní Jerusalem ṣé lórílẹ̀‐èdè Nàìjíríà wa yìí ní kọ̀ọ̀rọ̀ yàrá ẹ̀gọ́ pàápàá tó bá yabẹ̀ sọ́tọ̀ ó gbé aago síbẹ̀ ó gbé bíbélì síbẹ̀ tó bá gbàdúrà kọ̀ọ̀rọ̀ yàrá ẹ̀ Ọlọ́run máa gbọ́ àdúrà yẹn ẹ̀ǹdẹ̀ fi wọ́n ṣe bísínẹ́sì ni o ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá yìí ẹ yára yín lọ́pọlọ ẹ má jẹ́ kí wọ́n gbé yín gógó mọ́ wọ́n fowó mugun yín wọ́n fi ń jẹ́ àròsọ ni Ọlọ́run ò ní jẹ́ ká gọ̀kú o bẹ́ẹ̀ ṣe bá wo fọ́rọ̀ yìí ẹ má bá a pè ẹ jẹ́ kó délé kódóko ojú tó fún wa kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di ó kó dórí ọ̀rọ̀ onímídíà ire o.